òréré ojú tí wílí tí wílí òréré ojú tí wílí tí wílí nígbà tójú ń sunkún àìrí òréré ojú ló ṣẹfà fún ojú tójú bá mọ́lẹ̀ kedere ẹ là. Màdámù. Ó lo ìyàwó rẹ̀. Èmi fi ṣe pé ẹni tó bá yára lògùn gbé e because ìyàwó mi ti wà desperate jù ni wọ́n fi pé tí n bá tètè lò ó ṣeéṣe kóun náà padà lò. Yóò mọ̀ pé níbi tá a lówó dé tá a bá fẹ́ kọ́ ilé 10 láàrin 3 months a máa kọ́. Really? So why you. ṣé ti yẹ ẹsìn family property yẹn àwọn document ẹ̀ ńkọ́. Document rẹ̀. Tó gbogbo ṣe máa ń ní mi lára yẹn tó ṣe máa ń threaten life mi ò fẹ́ lé o ò fẹ́ gbá o ò fẹ́ àwò o tó ṣó fẹ́ kí n lọ rob bank lórí ọ̀rọ̀ yẹn. Mo mọ̀ wọ́n ara mi ni mo ṣe rọra ń ṣe bí mo ṣe tó so it's either you take me the way I am. tó bá mọ̀ wípé o fẹ́ gbé ìgbé ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ìyẹn nínú ilé mọ ọba rẹ̀. owó ni mo fẹ́ wò lóbìnrin fún òun ní ìdòwò lẹ́yìn owó owó fún mi. Báyìí màdámù dádì kókó ṣẹlẹ̀ kíni kan. ṣé o ya wèrè. Mo mọ̀ gbọ́dọ̀ wọ́n ní ni. ẹ dákun ẹ fúnra ọ kọ́mọ bá gbọ́mọ bá fọ́ṣun ẹni wàá gbowó lágbo ṣiṣẹ́. Well, this is the toy the Lord has just provided for me. wọ́n sáré aṣáájú nọ́mbà fẹsẹ̀ kọ́ ló parí ṣẹ́ ń mí wọn ṣẹ́ ń ráyè wọn ṣẹ́.